اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراط الله المستقيم وعلى آله وأصحابه وكل من سلك مسلكه إلى يوم أسلفت الساق بالساق يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. بابا لاغغي بابا لagbaji Sheikh Kamaluddin Al-Adabi baba lamunigun baba lalaro baba layegbami lórí gbogbo bí táwọn ẹni Ọlọ́run sì mo fi kí jama lọ́kùnrin lóbìnrin pé assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu. Nítorí àsìkò kí má bàbá àsìkò tí wọ́n fún mi jẹ́ kí má disappoint baba Al-Mukhtar àti Sheikh Kun Fayakun. Mo fẹ́ sáré lọ síbi orin baba àgbà kan níkàlẹ̀ tí n bá ti wí wọ́n ti gbọ́ wọ́n ti mọ̀ pé àwọn ẹni mo gbẹnu wọ́n sọ̀rọ̀ wọ́n sọ lẹ́nu wọn wọ́n ní òhìbù Muhammad fíkùn ọ̀gá wa òhìbù Muhammad fíkùn ọ̀gá wa wàhálùkù Muhammad fíkùn tàṣáwá bínásírì kùn mọ́lìyàtà máwàlì àyámọ́ mélòó àfà ló ń dárò àràbá yìí kálukú náà lówó ẹ mọ bí tẹ́ ẹ náà sí. Fàyínà Muhammad àwọn fílíjù dìbọ́rùn kí n sáyé lọ sísàlẹ̀. Bàbá ní wàlámú ẹ̀rọ mú síta fàákọ́tún wàlákin. Lámú ẹ̀rọ mú síta fàákọ́tún wàlákin bàbá tẹ̀rà nẹ́bì náà. Rọ̀ ayé túkùn mú kíta fàáyé túbìkún ọ̀gá wa. Rọ̀ ayé túkùn mú kíta fàáyé túbìkún ọ̀gá wa. Wọ́n wá ní fàkúdí yá rọ́bì máa ń yàdú àlékún. Kúsí yá rọ́bì máa ń yàdú àlékún wáyú àlùmùkútàrù. Wà máa ń lí sùkú ti dá ọ láti kún tàdá wá. Wà máa ń lí sùkú ti dá ọ láti kún tàdá wá. Mo fẹ́ lẹ́yìn mo fi kí bàbá àgbà àlùmùkútàrù. Ẹ wí dáadáa ibi tá ànábì ò sí ẹ mọ́ pariwo ń bẹ̀ ibi tá ànábì wá wà ẹ wá ń ṣàwọn sọlú àléyìí nítorí àsìkò mo ta máa gbé gbogbo àwọn àgbàlagbà tí mo dárúkọ kọjá tí mo fi kí gbogbo jọmọ ọlọ́kùnrin lóbìnrin gbogbo àwọn tí wọ́n ṣe déédéé ìyá láyà mi àwọn tí wọ́n ṣe déédéé ìyá mi àwọn tí wọ́n ṣe déédéé àǹtí mi àwọn táàjọ jẹ́ ìrọ̀ láwọn tẹ́mi náà tún lè sọ pé jókòó ń bẹ̀ alámúnọ̀rọ̀ bí kàwálí dá jọmọ́ ọlọ́kùnrin lóbìnrin lẹ́ẹ̀kan sí assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu. Wọ́n ní kí n sáré sọ̀rọ̀ ṣókí pa nábì tààlà nábì nídùú ta léṣì wọ́n ní Muhammadun kayfa araftahu ìhàwó là nábì kan sí ọ bóò ló ti mọ̀ ọ́ sí ṣé ń bíbí rẹ̀ ló mọ̀ ṣé mùjíza rẹ̀ ni ṣé wìládà rẹ̀ ni ọ̀dọ̀dọ̀ ààrẹ ni bíísà rẹ̀ ni èwo ló yíra sí nínú ọ̀rọ̀ ànábì tó ní sọ àwọn oníwákà wọn ní àròyé Muhammad òkọjá ó tẹnìká sọ̀tàn àmọ́ ká sọ díẹ̀ fáwọn tó ń fẹ́ Muhammad wá mélòó ní ìlànà ànábì kalẹ̀ sífà ṣùgbọ́n ká sọ díẹ̀ fáwọn tí ń fẹ́ Muhammad wa. Ànábì sallallahu alayhi wa sallam wọ́n ní ta ló mọ ẹrú bí ẹni tó lẹ́rú fún Ọlọ́run tó dá ànábì lónìí innaka la ala khuluqin azim. Gbogbo ànábì alifọ́dìlú takọ́ sàmọ́ rusulu kí ó lè gbẹ́sẹ̀ sókè òun fẹsẹ̀ mú nǹkan mọ́lẹ̀ lára mi. Alifọ́dìlú takọ́ sàmọ́ rusulu gbogbo ọlátọ́lọ́hún ní gbogbo ọlátọ́lọ́hún fáwọn èèyàn takọ́ sàmọ́ rusulu àwọn ànábì Ọlọ́run pin mọ́wọ́ ní kankan ni èyí wọ́n fi ṣàjá ròyìn Musa wọ́n fi Jamalu wọ́n fi ròyìn ànábì Yusufu wọ́n fi gbogbo nǹkan ní kankan fi ròyìn àwọn ànábì Ọlọ́run wọ́n ní kúlù ní ahamada mú kítẹ́mìlú wàlí kúlù ní ahamada mú jítẹ́mì hàn ṣùgbọ́n gbogbo ń tẹ́ fi ròyìn àwọn ànábì ní kankan gbogbo ẹ̀ lọ́lọ́run parapọ̀ fún ànábì Muhammadu
gbà fún. Istadana Rasulu sallallahu alayhi wa sallam. Wọ́n là nẹ́bì ṣóúnjẹ ni àbí snacks èwo ló dí wa lọ́wọ́ bẹ̀. Ànábì sallallahu alayhi wa sallam wọ́n là nẹ́bì yáwó. Ànábì yáwó lọ́rọ̀ ọkùnrin Yahudi kan fi gbọ́ bùkátà àwọn mùsùlùmí kò fi jẹun o. Ibi tá lè húdà ná tí wọ́n sí ẹbí wọn náà rí. Ṣebí wọn náà rí àbí ẹ ti ń gba federal government ni. Ànábì wá yá owó lọ́wọ́ arákùnrin kan tó jẹ́ Yahudi látàyà omi ń bá dàdí dànà nírì. Kọ̀bùrà mọ́wìdì wọ́n jẹ́ àròjù ní Yahudi yòn. Arákùnrin tá a pè ní Yahudi kì í ṣe Mùsùlùmí, Yahudi ni. Ó wá dé wọ́n bá Ànábì lọ́jọ́ kan kó tó di pé ní ọjọ́ tí wọ́n jọ dá pé wọ́n dá owó padà fún kó tó di pọ́jọ́ náà pé. Ànábì wá wà láàrin jàmáà láàrin àwọn sọ̀hábà sallallahu alayhi wa sallam. Wọ́n lọ ọkùnrin Yahudi náà wọ́n ń tẹ̀lé bàṣàbàṣà wọ́n tẹ̀lé kọjá láàrin àwọn sọ̀hábà wọ́n lọ lè dúró sáàrin àṣẹgbẹ́ Ànábì. Ìwà pé àwọn fi mọ́ alayka ya Muhammadu mọ́mọ́ sàgbèsè tó jẹ́ o má yẹ ká dàrú fúnra wọn lẹ́yìn. Owó tó jẹ́ bí mo fẹ́ gbà báyìí. Umaru wá dìde. Fatolaba min Rasulillahi sallallahu alayhi wa sallam qatila Yahudi. Ó wá ń sọ fún Ànábì pé jẹ́ ń bẹ́ wèrè yìí lórí. Tó o bá tiẹ̀ jẹ́ lówó, tó o bá tiẹ̀ yáwó lọ́wọ́ rẹ̀, ṣé rúbi tó yẹ kó sì máa wá sí ọ rẹ̀? Ànábì ní múríhù bi husni tọ́lábì sọ fún pé kó fìlà kàyèsí gbèsè ni mọ̀ bẹ́ẹ̀ lórí. Wà múrí ní bi husni làdá. Wá bẹ́ẹ̀mi náà sọ̀rọ̀ àdúrà mi náà lórí bẹ́ẹ̀mi náà ó ti mọ bí wọ́n ti sọ gbèsè. Yahudi wá nírọ́ ìwá sí gbèsè bílíọ̀nù oṣù Ọlọ́run. Mo kàn mọ́ wá mo fẹ́ tẹ́ẹ̀sì sùúrù rẹ ni. Mo kàn mọ́ wá mo fẹ́ dẹ́ ẹ̀wọ̀ bóyá ó ní ìwà dáadáa ní ẹ lóòótọ́ bí wọ́n ti máa wí. Bóyá bí wọ́n ti sọ pé ní Ọlọ́run tó dáa ó fi wà ròyìn rẹ mo fẹ́ wò bóyá tí wọ́n bá step on intelligence rẹ bóyá ó bínú. Ó ní ashhadu an la ilaha illallah. Nítorí pé mo fọwọ́ kan ibi tó yẹ kó o ti bínú ò bínú mo gbà fún ẹ mo gbà fọlọ́wọ́ lára ẹ. Tọ́ha Muhammaduni Yasin Muhammaduni Yasin Muhammad. Ṣé wọ́n ti lọ sùn àbí wọ́n ti jẹun? Tọ́ha Muhammaduni Muhammad Yasin Muhammaduni Muhammaduni Muzallilu Muhammaduni Amudasiru Muhammaduni. Ìdè lórí ẹsẹ̀ rẹ̀ Tọ́ha Muhammaduni Mustafa Muhammaduni Mujitaba Muhammaduni Yasin Muhammaduni Ami Muhammaduni Shabahi Muhammaduni Hadi asamina ilayka ya Rasulallah. Ẹni sallallahu alayhi wa sallam. Ajá sami ẹjẹ́ ayọ̀mọ́ Ànábì Muhammad. Ẹyọ̀mọ́ Ànábì dáadáa. Akí alájà wa Ni'matullahi Àtúbàjáyé obìnrin nìkan ṣoṣo táwọn ò yà pé àwọn fẹ́ máa kọ́ ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin orin ni ó dàbí pé ó máa ń sábà rọrùn pé a fẹ́ máa kọ́. Àmọ́ alájà yìí nìkan lọ ní ṣàjára pé ẹ̀jẹ̀ ká ṣe táwọn alíbàbà tí wọ́n máa ń ṣe ẹ̀jẹ̀ ká náà bàbá wọn ṣe bẹ́ẹ̀ ọlọ́kùn wọlé ànábì ọlọ́run yẹ sọ pé ẹ bá ṣàdé fún wọn dáadáa ni àdáwò tó wà mẹ́rin wọn yìí sábà ná ọlọ́rọ̀ lówó ajá tó bá yẹ kò sì ní ìmọ̀ kù àmọ́ lórí báwọn bá ti bẹ̀rẹ̀ wọ́n máa gbó sọ̀rọ̀ mi ọlọ́run èyí tó wà láàrin ààyè orin àti ọ̀rọ̀ tí ó yẹ pé téèyàn bá ń sọ̀rọ̀ wọn yìí ná lówó olóòní náà máa ń ná lówó ọwọ́ mùdírù láti béèrè èyí ń ọlọ́kọ̀ tí wọ́n gbẹ́gbẹ́lẹ́ ayakumullah bàbá nílòkọ Muhammad Rasulullah sẹ́yìn dáná ẹ̀ máa àtúbàjáyé 50,000
lára àwọn tá a fẹ́ fún ní mẹ́wàá 50,000 yóò máa jẹ́ ti alájà wa àtọwájà yín látọ̀dọ̀ Nabi Muhammad Rasulullah ayakumullah. Bàbá ní èmi mo motivate àwọn bẹ́ẹ̀ wọ́n iná ọlọ́rọ̀ lówó ní gbogbo obìnrin fi ní àwọn fẹ́ máa kọ́ ni kàtórí kàtó fọ̀ wọ́n ti ní orin àwọn agbára rí pé ó mọ ní ikọ̀ ajá ní mat ó lè kọ́ ni ìmásíwá ó sì lóhùn ó ní rárá òun ò kọ́ ni tó láwọn onílùú máa dààmú ọ̀gá àwọn olórin ìyíwò náà tún jẹ́ òfin kan náà masha Allah onílù oníjó gbádùn alẹ́pẹ́ lóru yá sẹ̀rí àṣà masha Allah ọlọ́run kò ṣe dáadáa fún wa láàrin yẹn. bàbá wa adúmọ̀lá lọ sọ́dọ̀ wọn bẹ́ẹ̀ ni kàtó lọ́dọ̀ bàbá wa adúmọ̀ wọ́n ní ká máa lò ṣẹ́jú márùn ká fi bára sọ̀rọ̀ àkí ọlọ́lá wa tó wọlé Sheikh Habibullah olúwa ní sọ̀lá yọ̀ǹṣe àkí wọn